الحمد لله الذي هدانا الحمد وما كنا لنهتدي لولا ان هدانا الله والصلاه والسلام على اشرف المرسلين سيدنا محمد وعلى اله وصحبه وسلم. ارجو الله وبارك aṣeyẹyẹ fún aṣíwájú àdébọ̀ Muhammad èmi ṣoríire lẹ́nu nítorí pé mo wà ń bì ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ kí ẹ lọ mọ̀ pé èmi ẹ ṣàfà o èmi ẹ ṣàfà o mùsùlùmí ni mí ẹ má wàá mú mi lóhùn èmi ò mọ èmi ẹ ṣe kéwò èmi ò mọ náà mi mọ sọ́rùfù mi mọ wíjà mi mọ mọ́ntìkì o ṣùgbọ́n mùsùlùmí ni mí mo wá bọ́ sọ ọ̀rọ̀ kan fún gbogbo wa gbogbo àwọn muslim. You see, yesterday I posted something on my Instagram page. Well, I'll take picture. Mommy, inshallah, bàbá yẹn àkọ́tẹ́ ìjọ ẹ fún mi ní ìṣẹ́jú kan. Lánàá, mo post ìkọ̀kọ̀ sórí Instagram page mi nípa èèyàn kan tó wà ní tó ó nídìí irun. Bó ṣe wá, ó wà ní kìíyàn báyìí. Ó wá fẹ́ rúkú. Ó dẹ̀ lọlẹ̀ bẹ́ẹ̀, ó wá kú. So ẹnìkan ní ẹ̀yìn níbi sáfùkọ náà ló wà lẹ́yìn ẹnìyẹn wà wájú gẹ́gẹ́ bí imam ó ń lead irun ẹnìkan wọ́n wá láti bẹ̀ ṣé àwọn pé ẹ̀tọ́ náà ní kẹ́lẹ́ ẹnìkan take over irun yẹn ó wá take over ó wá sálámà ó wá àtẹ́ẹ̀nì sí ó wá rí i pé ọlọ́wọ́ bá ti mẹ́rin ẹ̀ lọ ìlú ẹ̀dùn láyé wa ilé ìwọ̀ jù. When I posted that particular thing, over that controversy in the page in Milano, there are a lot of people were talking. It is not inhuman enough to have left him to die. We may all wrong. Báwo yẹn ṣe wò bẹ́ẹ̀? Ṣé wá nínú àwọn èèyàn tí wọ́n kọ́mẹ́ǹtì lórí tó sọ̀rọ̀ jù bẹ́ẹ̀? Wọ́n wá jí àwọn mùsùlùmí tán lórúkọ Islam. Ṣé rí? Mo wá padà wọ́n sáré ṣe fídíò kan wípé káwọn èèyàn má búra wọn o. Èmi yóò máa wáyé pé a máa penetrate ọ̀rọ̀ Ọlọ́run nígbà míì. Tó jẹ́ pé a máa wà cut off láti sọ pé ṣé yìí ni àbí ọ̀yẹ́. Bọ̀ṣẹ́ rí advice mi fún àwa Mùsùlùmí. Àwa youth. Ẹ má jẹ́ ká máa lọ sọ́dọ̀ àwọn àfọ àwọn lásán wípé ẹ ṣàdúrà fún wa nìkan. Ẹ jẹ́ ká máa béèrè ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ ọ̀rọ̀. Àwọn nǹkan tí ò yé wa nípa ẹ̀sìn ká máa béèrè kọ́ máa jẹ́ pé ẹ̀ṣẹ́ ò iṣẹ́ mi ò lọ dédé nìkan. Ẹ jẹ́ ká máa béèrè ẹ̀tọ́ gbogbo nìyẹn. Ṣé rí gbogbo tá a fẹ́ dà láyé? Bóyá á lò ó bàbá ni lóko, á lò ó bàbá ni lówó, á bí bàbá ni bímọ. Secondary ni o. The primary thing tí ẹlẹ́dàá dára fún òun ni láti sìn. Ẹ wo it is inevitable we are going to die someday. Ọlọ́run ó béèrè gbogbo kìíní lọ́wọ́ wa o. Ṣé wá rí ẹ̀yin àfa wa? Ẹ jọ torí láàtà Nabi sallallahu alaihi wasallam. Tí àwọn bá fi wá fọ́dọ̀ ní pé àfà ẹnà mi lọ́wọ́ bá mi ṣàdúrà ṣẹ́. Ẹ máa fi condition sí wípé lọ kírun ẹ máa fi sí fún wa. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. الله يجزاكم الله بكل خير. ẹ jẹ́ máa wá ìmọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní ká wá ìmọ̀ from cradle to grave látòrí ìtẹ́ dórí ìtẹ́. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم. سلام عليكم بروفيسور ẹ má jọ wọ́n kó ẹ ṣe sùúrù kó bẹ́ẹ̀ ni dàdí lórí adébáwá àgbéyà àpò ẹ̀ sọ́ọ̀nù wà lẹ́nu bíi kẹ́rì gbogbo ẹni tó bẹ́ẹ̀ bí mo tí a yóò máa gbé kó báyìí náà kó máa tẹ́wọ́ àdúrà fún aláàjì adébáwá àgbéyà èèyàn pọ̀ tí ń ṣe tíátà sọ̀rọ̀ mi ò yé ṣùgbọ́n àwọn tí wọ́n pè sí láàbò òun bẹ́ẹ̀ ni wọn ẹni tó dà bí aláàjì ṣáàtà sọ̀ wọ́n tá a bá bá wọn àbúrò aláàjì tẹ̀sí ìpàdé di méjì so aláàjì wa tẹ̀lé tí ìpàdé di méjì àwọn alágbèrè last year wọ́n dẹ̀ ọ̀dọ̀ wa aláàjì wa ṣáàtà náà tó wá ọ̀dọ̀ wa fọ́nà wọn jọ mi lójú wọ́n kúrò lórí set láti Ṣàgámù láì gba kọ́kọ́ kan tó tẹ̀lé kò wá ní dàtà ó wá nínú òkú ọdún ṣáàdìyà aláàjì ṣe wọn tó sọ báyìí
ẹjọ́ lórí ọlọ́run máa bẹ́ kí bí èyí kó bá mi transfer account number yín ẹ̀yin ò fẹ́ o ìkéde bẹ́ẹ̀ ṣáàdíyá mo kọ́ ebi kì í ṣe bẹ́ẹ̀ rárá sá. ẹ bá ń pariwo ọlọ́run bá láti ṣáta ẹ bá ń pariwo ọlọ́run fún wọn dáadáa èmi tí wàá rí èèmọ̀ tó lágbára o èmi lè níbẹ̀ ṣáájú afẹ́ kí n appreciate wíwá wọn kí n sẹ́ẹ̀dì owó epo sí PA wọn àwọn wá ní ńlá àwọn yọ̀ǹda ẹ̀fọ́ lọ́hùn èmi gẹ́gẹ́ ní kébì sẹ́ẹ̀dì account number ìjọ káwọn tí wọ́n dá sí ìjọ wa aláàjì bẹ́ẹ̀ tẹ́tẹ́ bá ń lọ ká sí wọn àpadà sí aburú bó tilẹ̀ kó tó ọlọ́ọ̀dẹ́jọ́ pẹ̀lú mo bí ọlọ́run fún wọn láàfọ́ àmì àgbà mo lánàá bàrà hàmà yẹs kó wọn náà ṣe ká Ahmed Tijani kó wọn náà mo lánàá ṣe ká Abdulkadir Keilani wọ́n jẹ ìdá ẹ bá ń lọ́wọ́ ẹ má fi nípa àpò ìdókòwò ẹ̀sọ́ pé Haji Ibrahim Chatta ò ní ikú ò ní ìyàwèrè ò ní dẹni àná ò ní sàárẹ̀ wọn ní ma gba bára fún ọ ẹ bá ṣe ámìlẹ̀ yẹn bí a mọ ó di ní ó di méjì lá áwùdà lẹ́ẹ̀kan náà àti ẹ̀yìn àti alájà wa ọláìdé ṣáàkì rámákẹ́rẹ́ táwọn náà pọ̀ wálé àti alájà wa fèsúrà tèmi ní success àti alájà wa bàrí madé àṣàbí alájà wa mariam bíntu rasul àti báwa àbò ìzòrí yọmí bàrà àmọ́ ẹgbẹ́ mi àti gbogbo ẹ̀yin tẹ́tẹ́ ìsìlámù kọ́ wálé ọlọ́run dúró ti gbogbo yín alájọ àṣàrúwá ṣẹ́gun jẹ̀mí ìrọ̀lọ́ba dúró ti ẹ bá tẹ́yìn náà tẹ́lẹ̀ òdìdí kan lọ bára kí ṣe lọ ìfọ́n bá mi ọlọ́pàdé mo fẹ́ tọrọ kọ́kọ́ ká tó ké náà tẹ́lẹ̀ yàrá-dì ṣé tó bá dìgbà mi tàbá pé iṣẹ́ ń dáhùn ọlọ́run àṣẹ we have a lot of empowerment program we do and I really want you to talk eléyìí tẹ̀sẹ̀ ọ̀pọ̀ àwọn yànjú insha Allah rahman ẹ bá ké náà tẹ́lẹ̀ fún ọkọ̀ tó máa lọ bísí náà ẹ bá mi sì kí òun bọ́ta o ọ̀sán lè lọ bí ká wá ní à ẹ dúró láàmì ẹ bá màmá yà bọ́tò àtẹ̀mí àtìyàwó ọ̀yà ìṣúná. Ajá Ìṣúná Oya Sọ́nà àti gbogbo artist tí wọ́n bá wà ní àmàgbà fúnra wa ní ajá alájà Bàrímádé aláàjì Bàrímádé mi community success you have the club.